olódo gan ló tẹ̀ pọ̀ nínú àwọn tí wọ́n ń pe àwọn lóníṣẹ̀ṣì ìgbàlódé ayé òní. ìkan dá aláṣà ń pé ànábì ọlọ́run lolúgbòhùn ìgbà tí ó mọ ìyàtọ̀ láàrin alásọṣẹ aláwìṣẹ àti ẹlẹ́mìí àṣẹ. ọlọ́run fún àwọn kan lẹ́bùn tó yẹ sí pé kán wí yóò mọ ṣẹ lójú ẹsẹ̀. ọlọ́run fún àwọn kan lẹ́bùn tó yẹ sí pé ọjọ́ oṣù. ọlọ́run fún ẹ̀bùn tọ́lọ́run fún àwọn kan ni pé kán rò lọ́kàn. tábà ti rò ó pé kíkiní rí báyìí yóò sì máa rí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀, ẹlòmíì ọjọ́, ẹlòmíì oṣù, ẹlòmíì ọ̀sẹ̀. òun ni tọ́lọ́run tó fi specialize àwọn ànábì ọlọ́run, agbára tó fún wọn nìyẹn. òun dẹ̀ ni Yorùbá ń pè ní oríṣà dá, ẹni tọ́lọ́run specialize tó oríṣà wọn dá. wọ́n kù láyé dìsìn tó jẹ́ sí pé ẹ̀bùn tọ́lọ́run fún yẹn òun ni pé kó wí kó lè ṣẹ, kó rò kó ṣẹ. kódà ọ̀pọ̀lọpọ̀ obìnrin wa ńlẹ̀ Yorùbá yìí ní tọ́bìnrin mi fi ń kó bọ́kọ nìyẹn, látara pé njọ́ tó kọ bá ṣẹ̀ bóyá kó rò lọ́kàn àbí kó sọ jáde láburú yóò dẹ̀ máa ṣẹ kó tó rí ìwẹ̀ ẹgbẹ̀rún odò lè wẹ́ dànù lára rẹ̀. òun ó dẹ́kù náà lọ́yẹ́ pé bàbá mi gan bí àgbẹ̀ bí tíṣà tó jẹ́ sí pé ẹlòmíì gan ò dára rẹ̀ mọ̀, àmẹ́ni tó ń wá tọ́lọ́run ò fún òun ní ṣẹ̀ṣẹ̀ ń lo olúgbòhùn, ní ṣẹ̀ṣẹ̀ ń lo àṣẹ, ní ṣẹ̀ṣẹ̀ ń lo èpè, òun wà nìyẹn. àmọ́ wà àbí yà àwọn tán bíi mọ́ ń bẹ wọ́n ṣẹ́kù láyé dèní, ànábì ọlọ́run ni ò sí mọ́, àmẹ́bùn yẹn ń bẹ. ẹlòmíì kó rí báyìí tó bá rí yẹn báyìí ó ti rí gbogbo kádàrá ayé rẹ̀. ọlọ́run fún ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n ṣẹ́kù dìsìn. for example àpèjúwe ni pé obìnrin míì tó bá rí obìnrin tó oyún ọjọ́ kan lé lára rẹ̀ pé obìnrin ti lóyún, ó dáa mọ̀ láì wá ó dá obìnrin mọ̀ pé oyún bẹ lára obìnrin yìí. kìí ṣe ìtawọ́ ṣẹ̀ṣẹ̀ máa méwé jìnrìn pé ẹja mọ̀ ṣe sóyún bẹ lára rẹ̀ àbí òṣóyún. ẹ̀bùn tọ́lọ́run fún un nìyẹn. ó láòsì ní gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tọ́lọ́run fún lẹ́bùn tiẹ̀ bẹ́ẹ̀. òun ni Yorùbá ń pè ní oríṣà dá, ẹni tọ́lọ́run specialize pẹ̀lú quality kan. ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ sí pé òun wá ni wọ́n bí ìjà àfa mélòmíì tó gbé wìláyà tiẹ̀ wọ́n bí i mọ́ ẹni. ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ṣe tẹ̀sùbà ó ṣàdúrà wá ni. wọ́n bí babaláwo mélòmíì ni tó jẹ́ sí pé yóò máa wí yóò máa ṣẹ, wọ́n bí i mọ́ láti kékeré ni. ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń wá ni, ìkólúgbòhùn jọ máa ké pè máa kó èṣù jọ. bẹ́ẹ̀ náà bí pásítọ̀ mélòmíì tó jẹ́ sí pé ẹ̀mí ọlọ́run ó fún un ni, gifted tọ́lọ́run fún un nìyẹn. ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń wá ni. ó ṣẹ́kù láyé lẹ́sìn ànábì ni ò kàn sí mọ́, ìjà ànábì pé ànábì ọlọ́run ni mí kò sí mọ́. àmọ́ pàwọn ẹ̀bùn yẹn ó dẹ̀ ṣẹ́kù dè ní. òun la fi ní bó bá ló sọ yé ni lọ wá mímọ̀. èyí kàn máa sọ tó mọ̀ tó máa fi dáyé rú. ìṣẹ̀ṣe kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀, mo ti sọ yìí ti pẹ́. àmọ́ ifá kọ̀fáàmù ni, tẹkinọ́lọ́jì ni, sáyẹ́ǹsì ni tó jẹ́ sí pé ó yẹ ká ti develop ń bẹ̀ kọjá pé a kàn fi ń ṣoògùn. àbá ń kọ ẹ ní ifá mẹ́wàá ọdún mẹ́wàá ò tí ì mọ́ tán. kọ̀fáàmù àwa àmọ́ torí pé sáyẹ́ǹsì ni ìmọ̀ tọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá ni tó dẹ̀ yẹ ká ti derive ká ti upgrade ẹ̀ kọjá kàn fi ń ṣe èyí tá à ń lò fún bíi. àwọn China, Japan ẹ̀bùn tọ́lọ́run fáwọn náà ní tùràrẹ́ tẹ́ mọ̀ tó yanjú. látara abẹ náà ti develop ó di pé wọ́n rán nǹkan sínú afẹ́fẹ́, wọ́n rán nǹkan sínú òṣùpá, wọ́n rán nǹkan sínú oòrùn. àwọn kan lẹ̀ Yorùbá ń bí náà ní tí wọ́n mọ̀ àwọn bíi ilẹ̀ tápà òun ni kan fi àṣà. kò sí àrà tí wọ́n fi àṣà dá. nígbà tá a develop àkúrò lójú kan òun ni òjá àti ìmọ̀ wúlò rẹ̀. èyí tó kàn wá òun náà ni bó la ti fẹ́ develop, bó la tẹ̀ àwa náà ti fẹ́ dàgbà sókè ká kúrò nínú ìranù ìrádọ́nbọ̀ tá a jókòó tì í. ó dọ̀wọ́ èmi àti ilẹ̀ Yorùbá ẹ̀bùn tọ́lọ́run fún wa yìí pọ̀, agbára yìí pọ̀. ẹ má jà waste ẹ̀ mọ́ ẹ tẹ́mi sọ fún yín ni ẹ pé a kàn ń waste ẹ̀ ó ń ṣòfò. iṣẹ́ tó yẹ ká wá tara wa jí ká mọ̀ ìwúlò rẹ̀ ká mọ̀ bó la ti fẹ́ develop ẹ̀ àtúnjókòó síbi ìranù yìí náà ní ẹlẹ́sìn mẹ̀sìn.